Aláròyé máa wí o. Oníbàárà ń bólè bọ̀, Trump ní àfi kí òun bá wọn yan olórí tuntun fún Iran. Mo gbọ́ pé wọ́n ti yan ọmọ olóògbé Khamenei sí ipò olórí. Wọ́n kàn ń fi àkókò wọn ṣòfò lásán ni. Ọmọ Khamenei fúyẹ́ ju bébà lọ lọ́wọ́ mi. Wọn kò lè yan olórí tuntun lẹ́yìn mi. Ẹnikẹ́ni tí wọ́n bá fẹ́ yàn sípò olórí, mo gbọ́dọ̀ mọ̀ sí irú bí a ṣe yan Delcy ní olórí lórílẹ̀‐èdè Venezuela. Èmi ò fara mọ́ ọmọ Khamenei tí wọ́n láwọn yàn sípò yìí o. Ẹni tó máa mú kí ìrẹ́pọ̀ àti àlàáfíà dé bá Iran la fẹ́ nípò. Ààrẹ orílẹ̀‐èdè Amẹ́ríkà alàgbà Donald Trump ló ń tu bí ejò bẹ́ẹ̀ lórí ètò láti yan olórí tuntun fún orílẹ̀‐èdè Iran lẹ́yìn ìgbà tí àdó olóró tí ilẹ̀ Israel àti Amẹ́ríkà ń rọ̀jò rẹ̀ ti pa olórí Iran tẹ́lẹ̀ Ayatollah Ali Khamenei lọ́sẹ̀ tó kọjá yìí. Trump sọ̀rọ̀ ìkìlọ̀ nípa yíyan olórí tuntun fún Iran yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe fáwọn oníròyìn Axios nílùú Amẹ́ríkà lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹta. Nígbà tí wọ́n bi í léèrè èrò rẹ̀ lórí yíyan olórí tuntun fún Iran, Donald Trump kò fi ọ̀rọ̀ kan pé méjì nínú èsì rẹ̀. Ó ní olórí yòówù tí wọ́n bá yàn lẹ́yìn òun, àpárá ńlá ni wọ́n ń dá nílẹ̀ Iran yẹn. Ó lóun gbọ́dọ̀ mọ̀ sí i, òun sì gbọ́dọ̀ kópa nínú yíyan adarí fún wọn ni. Ó ní ìdí tó fi gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni pé tí wọ́n bá yan olórí míì tó jẹ́ pé ipasẹ̀ tí Khamenei tó kú yìí ń tọ̀ lòun náà tún gùn lé, ó ṣeé ṣe kí orílẹ̀-èdè Amẹ́ríkà kúkú dáná ogun yá Iran ní tààràtà lọ́dún 5 sí àsìkò yìí. Trump ṣàlàyé pé òun kò fẹ́ káwọn èèyàn ṣe òun gbọ́ o, kì í ṣe ọ̀rọ̀ pípààrọ̀ ìjọba tàbí yíyan olórí tuntun ló jẹ Amẹ́ríkà lógún tí àwọn fi ń kógun ja Iran lọ́wọ́lọ́wọ́ yìí. Àmọ́ ètò ìṣàkóso ilẹ̀ náà gbọ́dọ̀ jẹ́ èyí tó máa mú àlàáfíà wá fáráyé ni, kì í ṣe ìjọba tó máa dún mọ̀wúrú mọ́ àwọn alámúlégbé rẹ̀. Aláròyé gbọ́ pé látàrí ikú bàbá rẹ̀ Ayatollah, ilẹ̀ Iran ti fẹ́rẹ̀ parí ètò láti kéde Mojtaba Khamenei tó ní àjọṣepọ̀ pẹ́kípẹ́kí pẹ̀lú àwọn ajagunta Revolutionary Guards, bó tilẹ̀ jẹ́ pé wọn kò tíì kéde orúkọ ọmọ náà gẹ́gẹ́ bí olórí tuntun. Tẹ́ ò bá gbàgbé, ní ìbẹ̀rẹ̀ ọdún yìí pẹ̀lú àjọmọ̀ àti àjọṣepọ̀ ààrẹ Donald Trump ní igbákejì olórí orílẹ̀-èdè Venezuela ọ̀gbẹ́ni Delcy Rodríguez fi bọ́ sórí àlééfà gẹ́gẹ́ bí alákòóso orílẹ̀-èdè náà nígbà tí àwọn ọmọ ogun Amẹ́ríkà ká olórí Venezuela àná ọ̀gbẹ́ni Nicolas Maduro àti ìyàwó rẹ̀ mọ́lé tí wọ́n sì mú wọn ṣíkún, tí wọ́n fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ dè wọ́n, tí wọ́n sì gbé wọn lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà níbi tí wọ́n ti ń jẹ́jọ́ àwọn ẹ̀sùn ìwà ìbàjẹ́ kan tí wọ́n fi kàn án. Èyí ni alàgbà Donald Trump ń tọ́ka sí fún Iran pé wọ́n gbọ́dọ̀ wo àwòkọ́ṣe rẹ̀, àìjẹ́ bẹ́ẹ̀ olórí tí wọ́n bá yàn lẹ́yìn Amẹ́ríkà wọ́n yí àgbàdo sẹ́yìn igbá lásán ni, gẹ́gẹ́ bó ṣe wí. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé.